A kú dédé àsìkò yìí, yóò dára fún wa ò lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Kó tó di pé ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè ọ̀hún náà, à ń bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé ní ẹ̀kúnrẹ́rẹ́. Ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ní ọjọ́rú ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí, òun ló gbàlejò ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀mọ̀wé Goodluck Ebele Jonathan ní ilé agbára tí ṣe ti ìjọba nílùú Àbújá Aso Rock ní nǹkan bíi ọwọ́ ìrọ̀lẹ́ ní ọjọ́rú ọ̀sẹ̀ yìí. Níbẹ̀ ni Jonathan ti bẹ ààrẹ Tinubu lálejò tí wọ́n sì kíra wọn tí wọ́n dì mọ́ra wọn. Lẹ́yìn èyí ni wọ́n ní kí àwọn ènìyàn yẹra láàrin àwọn àgbààgbà méjì ọ̀hún. Wọ́n ṣe ìpàdé gbòńkẹ́lẹ́ kan alátìlẹ̀kùnmọ́rí ṣe. Lẹ́yìn ìpàdé náà, ẹni tó jẹ́ olùdámọ̀ràn àgbà pàtàkì sí ààrẹ Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú, ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà, ló ṣe lálàyé wípé ohun pàtàkì èyí tí Tinubu tó ń ti Jonathan tí wọ́n gbé yẹ̀wò níbi ìpàdé náà, òun ló dá fìrìgbà gbòó lórí ètò ọrọ̀ ajé àti ètò ààbò ilẹ̀ wa Nàìjíríà, ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro ètò ń kojú orílẹ̀-èdè yìí, bí nǹkan yóò ṣe tùbà tí ó tùṣẹ ní orílẹ̀-èdè Nàìjíríà, lohun àwọn pàtàkì tó ṣe gbòógì èyí tí wọ́n gbé sọ níbi ìpàdé náà. Níbẹ̀ ni wọ́n ti ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní lọ́wọ́ yìí ká fi ọwọ́ wẹwọ́ òun lọ́wọ́ fi mọ́ o, àdáṣe òun níhun mọ ibà kì í hun mọ́. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ní ìrírí tí wọ́n sì mọ ọ̀nà àbáyọ sí ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà, òun ni Tinubu ń ké sí bí wọn yóò ṣe jọ fi ojú ṣùnùkùn wo ọ̀rọ̀ ṣùnùkùn ètò ààbò ilẹ̀ wa, ọ̀nà tí wọn yóò gbégbà tí nǹkan yóò fi ṣẹnure fún orílẹ̀-èdè Nàìjíríà. Òun ló jẹ́ pàtàkì tí wọ́n gbé sọ níbi ìpàdé ọ̀hún èyí tí Goodluck Jonathan àti ààrẹ Tinubu tí wọ́n ṣe ní Aso Rock ní ọjọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí ní nǹkan bíi aago 4 ìrọ̀lẹ́ àná. Òun náà ni Jonathan ló balẹ̀ gùdẹ̀ tó sì kí Tinubu síwájú kí wọ́n tó bẹ̀rẹ̀ ìpàdé náà léyìí tó wáyé. Ẹni tí í ṣe alákòóso fún ọ̀rọ̀ agbára nílẹ̀ wa Nàìjíríà, ọ̀gbẹ́ni Adébáyọ̀ Adélábù, ló ti kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí alákòóso báyìí láti lè gbájúmọ́ ìrìn àjò èròǹgbà rẹ̀ láti díje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027. Gẹ́gẹ́ bí ìwé ọ̀hún èyí tí wọ́n ní Adébáyọ̀ Adélábù kọ, èyí tí ọjọ́ àti ọ̀sẹ̀ tó ń ti oṣù tó fi sórí rẹ̀ tí í ṣe ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2026 yìí. Níbẹ̀ òun ló ti kọ wípé òun dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún àǹfààní tí wọ́n fún òun tó ń ti ìgbàgbọ́ èyí tí wọ́n ní nínú òun láti lè yan òun gẹ́gẹ́ bí alákòóso fún ọ̀rọ̀ agbára èyí tó wà ní ẹ̀ka iná títàn ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní ṣàṣà nínú ènìyàn tó lè ní irú ìfẹ́ àti ìgbàgbọ́ bẹ́ẹ̀ nínú ẹni. Ó ní ṣùgbọ́n síwájú kí Tinubu kó tó yan òun, lòun náà ti ní lọ́kàn láti sọ wípé òun yóò díje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027. Ó wá ní ìdí rèé tóun ṣe kọ̀wé láti fi ipò òun sílẹ̀ nítorí òwe àwọn àgbà tó ní a kì í jẹ méjì lábàládé àti wípé ènìyàn mẹ́ta wọn ò lè dúró méjì méjì. Nípa èyí, òun nílò láti kọ ìwé fi ipò alákòóso sílẹ̀ kóun lè gbájúmọ́ ìrìn àjò láti di gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC, gẹ́gẹ́ bí ohun tó wà nínú ìwé èyí tí alákòóso fún ọ̀rọ̀ agbára tó kọ látọwọ́ ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí lórí ọ̀rọ̀ ìròyìn, ọ̀gbẹ́ni Bọ́lájí Túnjí, tó sì dúpẹ́
lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún àǹfààní àti ìfẹ́ èyí tí wọ́n fi hàn sí lásìkò tó ń bẹ gẹ́gẹ́ bí alákòóso fún ọ̀rọ̀ agbára nílẹ̀ wa Nàìjíríà. Àwọn ẹ̀ka iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tí wọ́n ń gbé igi àti omi ìjà kaná ti àwọn ṣìnkọkú Boko Haram àti báńdíìtì ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn igun ológun ọ̀hún ni wọ́n fi ìròyìn ayọ̀ léde lórí bí wọ́n ṣe kọlu àwọn oníṣẹ́ ibi agbésùmọ̀mí ọ̀hún. Àwọn ikọ̀ ológun náà èyí tí wọ́n pè ní Operation Adinkai àwọn ni wọ́n ja àjàyè ní ìpínlẹ̀ Borno àti Plateau níbi tí wọ́n ti rán àwọn agbésùmọ̀mí èyí tó ń lọ bí 30 lọ sí ọ̀run àrèmábọ̀ tí wọ́n sì gba àwọn ohun ìjà kúrò lọ́wọ́ wọn, pẹ̀lú bí wọ́n ṣe sọ àwọn àyè tí àwọn agbésùmọ̀mí ọ̀hún máa ń sá pamọ́ sí tí wọ́n ṣe sọ di ilẹ̀ gbàlàùsà báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn èyí tí wọ́n fi léde, wọ́n ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí sí òwúrọ̀ Ọjọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí ń làwọn ológun náà ni wọ́n ṣe ìkọlù sínú igbó Sambisa àti àwọn igbó tó wà ní ìpínlẹ̀ Borno mọ́ ìpínlẹ̀ Plateau, èyí tí àwọn oníṣẹ́ ibi náà tí wọ́n máa ń fi ara pamọ́ sí tí wọ́n sì kọlù wọ́n tó ń ti ojú ìbọn ìjà èyí tí wọ́n dojúkọ àwọn agbésùmọ̀mí ọ̀hún. Wọ́n ní nínú igbó Sambisa lébi tí àwọn oníṣẹ́ ibi ọ̀hún sá pamọ́ sí, ó kéré tán àwọn agbésùmọ̀mí èyí tó ń lọ bí 20 ni wọ́n pa níbẹ̀. Bákan náà ní ìpínlẹ̀ Plateau, àwọn agbésùmọ̀mí oníṣẹ́ ibi èyí tó ń lọ bí 10 ni wọ́n pa láwọn àyè wọ̀nyí ní ìpínlẹ̀ méjèèjì tí wọ́n sì gba àwọn ohun ìjà èyí tí àwọn oníṣẹ́ ibi náà tí wọ́n ń lò, èyí tó jẹ́ wípé wọ́n lé àwọn yòókù tèfètèfè tí ẹsẹ̀ wọn tó ń kan ìpàkọ́ báyìí. Ẹni tó jẹ́ agbẹnusọ fún igun àwọn iléeṣẹ́ ológun yìí tó ń ti ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ka ìṣọ́ aláàbò yòókù èyí tó fi ìròyìn náà léde ṣe lálàyé, eyín Lieutenant Colonel Sonny Umba, èyí tó ṣe lálàyé fún àwọn oníròyìn wípé inú àwọn dùn tó ń ti àṣeyọrí èyí tí wọ́n ṣe yìí. Ó wá ní ìbẹ̀rẹ̀ kọlù níṣẹ́ bí kò ṣe ẹni tó bá ṣe dé òpin òun là ó gbàlà tá ó sì gbóríyìn fún. Ó ní àwọn igun Operation Adinkai wọ́n sì ń tẹ̀síwájú láti rí dájú wípé wọ́n pa ogun àwọn agbésùmọ̀mí rẹ́ pátápátá ní orílẹ̀-èdè Nàìjíríà tó ń ti ìfọwọ́sowọ́pọ̀ àwọn aláàbò yòókù. Ó ní iléeṣẹ́ ológun wọn ò ní sùn wọn ò ní wò títí di ìgbà tí orílẹ̀-èdè Nàìjíríà yóò gba ìtura kúrò lọ́wọ́ ogun agbésùmọ̀mí. Ọ̀kan nínú àwọn tí máa ń sọ̀rọ̀ lórí ìkànnì ayélujára eyín Pella òun máa ń ló ti sọ ìrírí rẹ̀, ọ̀nà èyí tí ìyá tó bí lọ́mọ tó ń gbà láti sọ fún wípé kó má ṣe fún bàbá rẹ̀ ní owó kankan kó sì má ra nǹkan kan fún látàrí ìwà kò tọ́ àìbìkítà èyí tí wọ́n ní bàbá Pella ó wù sí Pella ní kékeré, èyí tó jẹ́ pé ìyá òun ní dá ìṣòro àti bùkátà ọ̀hún gbé wàyí Pella èyí tó sọ̀rọ̀ náà lásìkò èyí tó wà lórí ayélujára tó ń bá àwọn ènìyàn rẹ̀ sọ̀rọ̀ lórí ìkànnì TikTok ṣe lálàyé wípé iṣẹ́ òun ò sì kì í lẹ́bí kì í lára, ẹni tó bá là tó lù tó jẹ́ ènìyàn pàtàkì láwùjọ ní máa ní ẹ̀bí tó pọ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tó ń ṣẹlẹ̀ láyé òde òní máa ń jẹ́ nǹkan ìyàlẹ́nu sí òun nígbà tí ènìyàn bá fi ojúṣe rẹ̀ sílẹ̀ lórí ọmọ tó kọ̀ tí ò ṣe é, ṣùgbọ́n bí ọmọ òun bá padà tó là tó lù wọ́n máa padà yọ abọ́ àti ọ̀pọ̀lọpọ̀ ìtàn wípé àwa ni bàbá tó bí lọ́mọ, àwa ni ẹbí rẹ̀. Wàyí Pella sọ wípé pẹ̀lú gbogbo ọ̀rọ̀ àmọ̀ràn òun ti fún bàbá òun ní ọkọ̀ bọ̀gìnì, bẹ́ẹ̀ sì ré òun lòun fún ní owó nítorí òun ò fẹ́ gba ìpa ẹsẹ̀ bàbá láti ṣẹ Ọlọ́run. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé lótìtọ́ lódodo ni ìyá tó bí òun lọ́mọ ní ń pe òun ṣàkíyèsí wípé bàbá òun ò lẹ́tọ̀ọ́ láti jóúnjẹ ọmọ látọwọ́ òun látàrí àwọn ìwà tó wù. Ó ní ṣùgbọ́n bàbá ní kàwú dídùn ìfọ̀ á rọra kan igun. Wàyí Pella ní òun ṣe ẹ̀tọ́ òun láàrin ọmọ sí bàbá bó ti tọ́ àti bó ti yẹ.
Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn olórin tàkasùfé tí í ṣe ọmọ ilẹ̀ wa Nàìjíríà ọkùnrin nì Zlatan Ìbílẹ̀ ṣe lálàyé wípé òjò ti rọ̀, ó ti pa ẹyẹlé, ó ti da ẹyẹlé pọ̀ mọ́ adìyẹ báyìí nínú agboolé amúlùúdùn ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí Zlatan Ìbílẹ̀ ti sọ, onítà báwo lásìkò yìí, ó ní àwọn tí wọ́n ń ṣe eré adẹ́rìn pa ẹni oní ìṣẹ́jú péréte tá a mọ̀ sí skit maker tó fi mọ́ àwọn tí ń sọ̀rọ̀ lórí ìkànnì TikTok àti àwọn oníjó káàkiri, ó ní gbogbo wọn àwọn mà ni wọ́n ti di olókìkí ìlú mọ̀ọ́ká báyìí. Ìbílẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn olórin ni wọ́n máa ń pè ní ìlú mọ̀ọ́ká èyí tá a mọ̀ sí celebrity, ó lámọ̀ gbogbo rẹ̀ pátá ló ti já wọnú ara wọn. Ó wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ló ti ṣe àkóbá fún agboolé olórin tàkasùfé nílẹ̀ wa Nàìjíríà nítorí wípé àwọn ènìyàn wọn ò ní ìfẹ́ láti gbọ́ orin mọ́ o. Ó tẹ́ wọn lọ́rùn láti wo àwọn eré adẹ́rìn-pòṣónú oní ìṣẹ́jú péréte èyí tí a mọ̀ sí comedy skit, àwọn tí wọ́n ṣe prank àti àwọn tí ń sọ̀rọ̀ lórí ìkànnì TikTok àti àwọn ayélujára gbogbo yòókù. Ó ní àwọn nǹkan wọ̀nyí òun ló mú ìfàsẹ́yìn bá agboolé orin tàkasùfé. Ó ní kò tán síbẹ̀, púpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n ń ṣe skit yìí ni wọ́n tún kọrin, tó sì jẹ́ pé bí wọ́n bá kọrin tí wọ́n forin náà léde, lọ́wọ́ kan ni ó di ìtẹ́wọ́gbà lọ́wọ́ àwọn olólùfẹ́ wọn. Ó ní eré ń bẹ lẹ́sẹ̀ ẹṣin àwọn olórin tàkasùfé o, nítorí ọjọ́ ọ̀la agboolé orin tàkasùfé ní Nàìjíríà ó ti ń mì lẹ́sẹ̀. Bí wọ́n bá kọ̀ láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá kí wọ́n tún wo ọ̀nà táwọn náà yóò gbà, ó ṣeé ṣe kí àwọn olórin tàkasùfé kí wọ́n dẹni ìgbàgbé láì tí ì kú wọn, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Zlatan Ìbílẹ̀ jáde. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rìn mí nílé iṣẹ́ wa. Mo gbà ní àdúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited